Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò nílé lóko lọ́nà lẹ́yìn odi. A kí yín pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa mà nídìí. Bẹ́ẹ̀ ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá ní rohùn gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bàbá Ọbásanjọ́ mà ti jáde, ó ti sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ ni bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ aka ẹbọra Òwu, bàbá ti sọ̀rọ̀. Bàbá ní àjò lè dùn títí kò ní ilé ó máa relé. Bàbá ní ilé làbọ̀ sinmi oko ẹ̀dá. Ẹ wá mọ ohun tí bàbá sọ tó ṣe mí ní kàyéfì. Bàbá wa Ọbásanjọ́ wọ́n ní ẹ wò ó dàbí pé àti lọ mi ti ń súnmọ́, ṣùgbọ́n o mo gbọ́dọ̀ rí i pé orílẹ̀-èdè Nàìjíríà dára kí n tó papòdà. Bàbá Ọbásanjọ́ ní àwọn gbọ́dọ̀ rí i pé Nàìjíríà wọ́ọ̀kì káwọn tó ta tẹ́rù nípa o. Bàbá ní àsìkò lílọ ti ń yá pé àwọn ti fẹ́ máa lọ. Bàbá Ọbásanjọ́, ṣé kò ṣe pé Òwu lẹ sọ pé lọ? Torí kíní tí ń yàtọ̀ o, ẹ ti ń sọ eré ìdòótọ́ o. Bàbá Ọbásanjọ́ ti ń sọ pé rọ́ o, wípé ó dàbí pé àwọn alálẹ̀ ti ń ṣẹ́wọ́ sí bàbá. Ṣùgbọ́n bàbá fẹ́ rí i pé òun ṣe àtúnṣe kí ẹ̀yìn wọn lè dáa, kí ẹ má bàa máa fi èpè ránṣẹ́ sí bàbá ní inú sàárè. Fún díẹ̀ yìí, bàbá ní àsìkò òun ti ń tó láti lọ. Tẹ́ ò bá gbàgbé, bàbá Ọbásanjọ́ ò lo ìgbà rárá ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n lo ìgbà méjì láti 1976 sí 1979. Ìyẹn nígbà ayé ológun. Bẹ́ẹ̀ ni lẹ́yìn náà bàbá padà wá o. Bàbá padà wá ní ìgbà ayé alágbádá. Nígbà ayé ológun náà dẹ̀kẹ̀rẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ní 1976 sí 1979 yìí, bàbá ò rí orílẹ̀-èdè Nàìjíríà tò nígbà yẹn o. Tí ẹ ò bá gbàgbé, bàbá ò rí orílẹ̀-èdè Nàìjíríà tò. Lẹ́yìn náà tí wọ́n bọ́lẹ̀ tán, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ní General Sani Abacha ló gbá wọn mú ṣíkún, ló tì wọ́n mọ́ inú gàgà. Tó dẹ̀ jẹ́ wípé Sani Abacha fi ìyálákú ìyà ó fi jẹ bàbá Ọbásanjọ́. If not for grace, the powerful grace wey speak for bàbá Ọbásanjọ́, bí ìbá ṣe àánú tó fọhùn lórí wọn ni. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti dájọ́ ikú fún bàbá Ọbásanjọ́ tán? Lẹ́yìn náà ni bàbá Ọbásanjọ́ tún pa ẹni tó jẹ́ kó lọ pa. Òun ló tún padà wá rù lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ jọ̀ọ́, wọ́n tún fi ipò, wọ́n tún fi bẹ bàbá ni. Wọ́n ti fi oyè bẹ bàbá ni. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé bàbá ṣé wọ́n rí ṣe náà nígbà náà? Kódà nígbà náà ni Àtíkù fi jẹ́ igbákejì fún wọn. Bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ibẹ̀, a fẹ́ lè sọ pé bàbá gan fẹ́ máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Bàbá má ṣe bẹ́ẹ̀. Wọ́n lo ọdún 8 gbáko ní ìgbàyé alágbádá. Ká tẹ̀ sọ pé ìgbàyé ológun head of state wọn ò rọ́wọ́ mú dáadáa. Nígbà yí alágbádá wá ń kọ́, àwọn màlúù dá alágbádá lẹ̀. Ẹ jọ̀ọ́, kí ni wọ́n tún padà dà? Wọ́n lo ọdún 8 tí wọn ò rí nǹkan kan kó jọ. Now, ṣé nígbà tó ti wá lọ tí ẹgbẹ́ kínní wá, èmi ló kàn ti wá wọlé? Ṣé gbà yẹn ni bàbá fẹ́ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe? Torí a fẹ́ lè sọ pé bóyá bàbá fẹ́ máa gara wá ní báyìí. Ṣé gbà yẹn ni bàbá ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ wípé òun máa ṣe? Torí ẹ jẹ́ ká wò. Nísìnyí bàbá ń pariwo sí wọn ní àwọn fẹ́ rí pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́ọ̀kì kí àwọn ó tó lọ. Ẹ wo bàbá, ń bo wa lẹ̀ ń lọ báyìí o. Torí ó dàbí pé ẹ fẹ́ dágbére fún wa. Ẹ fẹ́ dágbére fún wa.
but ẹ má gbàgbé pé ẹ̀yin náà ti fìgbà kan ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti fix Nàìjíríà tí ẹ ò rí ṣe. Ṣé ìsìn tí bàbá ara ti wá ń dára gbà, ṣé gbà yẹn ni bàbá Ọbásanjọ́ wá fẹ́ fix orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ wo ẹ̀yin èèyàn mi, bàbá ò fẹ́ kẹ́ yí gbogbo ọmọ Yorùbá máa gbé àwọn ṣépè nínú sàárè. Èyí ló fà á tí bàbá yà tètè fẹ́ ronú pìwàdà kí ọjọ́ tó lọ. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa jọ, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn wa sọ. Bẹ́ẹ̀ ni eléyìí sọ̀rọ̀ ó ní Abdullahi ó ní bàbá Ọbásanjọ́ ti ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti tún orílẹ̀-èdè ṣe ṣùgbọ́n tí wọn ò ṣe é. Ẹ jọ kò sí nǹkan mọ́ tí bàbá dẹ̀ fẹ́ ṣe. Ṣùgbọ́n Emmanuel ní ìrètí ṣì ń bẹ fúngi tí a gé lulẹ̀ nítorí ó sì lè so èso. Ìtumọ̀ ni pé ó ní bàbá sì lè ṣe nǹkan o, pé a lot of things, many things of Nigeria is still with him. A lot of things ni ó sì wà lọ́wọ́ ìkáwọ́ bàbá tí wọ́n dẹ̀ mọ̀ dáadáa. Ó tún mọ̀ ju àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ lọ. Fún díẹ̀ yìí ó wá ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run sì fẹ́ lò ó ni Ọlọ́run ti ṣe pa bàbá. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé tá bá máa fi rí oṣù méjì sísìn, bàbá máa ṣe 89 birthday tó túmọ̀ sí pé agbára ti ń lọlẹ̀. Síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ pé kò sígbà tó bá pe bàbá tí bàbá ò ní tàdí wéréke, tí wọn ò ní jupá jusẹ̀. Ó túmọ̀ sí pé once a soldier will always be a soldier. Bàbá ẹ wo Yorùbá nation wa la fẹ́ o. Orílẹ̀-èdè Yorùbá òun ló jẹ wá lógún. Bàbá bóyá ká sọ pé ẹ sì lè fi àǹfààní yìí tó kù fún yín láti fi yí nǹkan padà yìí. Ẹ sì lè fi gba òmìnira fún ilẹ̀ Yorùbá kí wọ́n lè sọ àti wípé kí wọ́n lè nàka sí nǹkan ire tí ẹ gbé ṣe kí àsìkò tó lọ. Bàbá Ọbásanjọ́ ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ ẹnìkan tó kù wọ̀nyí ká tó máa lọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó ní bàbá rẹ̀ mú Ọbásanjọ́ ó ní ẹ gbìyànjú ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu kí nǹkan tó kù tẹ́ ẹ fẹ́ ṣe kó lè bọ́ sí i. Ọ̀rọ̀ rẹ o, ẹ gbọ́ kí lè rògbà tí yín, ẹ bá wa kọ sí comment section. Ẹ wo ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó yẹn pé Yorùbá nation is the only solution. La fi kí n pé a máa bẹ ọ bí ẹni bẹṣu, atẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà wò, ẹni bá wá láwọn ní dé ńkọ́, òun máa láwọn ní dé bá. Ó dàbọ̀.